fídíò tí wọ́n dà sí mi yìí ó wọ̀ mí ní akínyẹmí ara. Ó dùn mọ́ mi gangan. Irú àwọn fídíò tá now we are working. Now we are moving. We are getting there. And a teamwork make dream work. Àgbájọwọ́ la fi máa ń sọ̀yà. Àjòjì ọwọ́ kan ò dé gbẹ́rù dórí. Ẹni tó dá fídíò yìí sí mi. Ó ní Màámi Yorùbáwùyí. Wọ́n náà sọ níbì kan pé ẹni kan máa help àwọn tí wọ́n ń jáde àwọn warrior. Wọ́n lé mi ò ń ṣọ̀dájọ́ abiyamọ. Jìbìtì ni mi ò fẹ́. Owó inú òtútù kò easy. Kò ṣeré ní Moscow. Wàláhì ajé ògùn gbọ́. Kò ṣeré l'Amẹ́ríkà náà. Mi mọ̀ báwọn ti London ń ṣeré o. Kò ṣeré lọ́dọ̀ wa mi bí. Bó jí ó bá mi ni. Mi ò ní kán máa ràn àwọn èèyàn lọ́wọ́. Irú àwọn tí wọ́n lọ ṣe fídíò eléyìí nísìn. Tèmi gan bá rí source yẹn, I will support. Kódà bójú owó ẹ̀kọ́, bójú owó àkàrà, ọmọ ọ̀dọ̀ làwa sì ń ṣe nílùú òyìnbó mi bí. Kọ́lọ̀ jẹ́ kọ́wọ́ tiwa náà tẹ́tí ni. À support. Ẹ̀yà aráàlú òyìnbó, mi mọ̀ ọ̀dọ̀ yín o, bóyá yín ń ṣeré lọ́dọ̀ yín, àwa ń ṣiṣẹ́ bí ká tó rówó ni. Irú àwọn tí wọ́n fi lé àtọ̀nà wọn sílẹ̀ yìí, tí wọ́n lọ ṣerú tí wọ́n ṣe tó kó fídíò yìí dà sí mi yìí. Tẹ́ bá assist irú àwọn eléyìí kò pọ̀ jù. Kò burú rárá. Torí wọ́n fi lé sílẹ̀, wọ́n fọ̀nà sílẹ̀, wọ́n fi ìyàwó sílẹ̀, wọ́n fọmọ sílẹ̀, ìyàwó á jẹ, wọ́n á sanwó school, wọ́n á ṣe gbogbo ẹ̀. If we think we are supporting them, irú àwọn eléyìí a support wọn o. À ń ṣe ní àgbájọwọ́, gbà fún múrí ni gbà fún gbàdà. Àwọn fi iṣẹ́ wọn sílẹ̀, wọ́n lè jáde. Àwa táwa ń lu òyìnbó, àwa lè ran owó níṣẹ́. Kì í ṣe pé kẹ́nìkan wá lọ dúró sí ẹ̀ǹkùlé níbi tí wọ́n gbin ewédú sí. Kó máa wá ní àwa ní o, Fúlàní là ń lé lọ yìí. Ìwọ tó bá fẹ́ dé Fúlàní kọ́ ló máa ṣe rìkọ́ọ̀dù. Àwọn jagunjagun tí wọ́n ń jagun tí wọ́n sí lórí íńtánẹ́ẹ̀tì wọ́n wà gedegbe táwọn èèyàn mọ̀ wọ́n. Tí wọ́n tún ní brand tí wọ́n tún láwọn ọmọọṣẹ́. Tolóyè Sunday Igboho mọ̀ wọ́n. Ṣé bàbá Akíntóyè mọ̀ wọ́n. Àwọn míì gan tó pé olóyè Sunday Igboho wọn ò mọ olóyè Sunday Igboho àbí olóyè Sunday Igboho ò rí wọn rí. Ṣùgbọ́n tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun tẹ́ ẹ bá ran irú àwọn yẹn lọ́wọ́ kò léèwọ̀, èmi ò bínú sí i. Ṣùgbọ́n kẹ́nìkan máa wá gbà àwọn èèyàn ní gúrúmù, ìyẹn lèmi ò fara mọ́. Ẹ já wo fídíò yìí. Ṣé pé tẹ́ bá wo show mi mo sọ fún yín pé Koiki Media. Yídà ó béèrè owó, ẹ assist Koiki. Yídà Koiki ó béèrè owó, ẹ assist Koiki. Ṣáàrin tí Koiki ń ṣe ni. Mọyì ọmọ Yorùbá tí Koiki employ. Ẹ má jà àtànra wa. Koiki Media bringing the work closer to your doorstep. Ṣọ́fẹ̀ náà bring the work closer to his doorstep ni. Àwọn tí a sọ pé wọ́n ń fi owó ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá nìyẹn. Ẹ bá ń assist irú àwọn yẹn, Ọlọ́run ò lè bínú sí. Àwọn yẹn ń ṣiṣẹ́. Ẹ mọyì ọmọ tó ń fún sálárì. Àbí ọ̀fẹ́ ni. Irú àwọn tí wọ́n lọ ṣe lé. Torí ẹni tó dá sí mi mo bí o, mo ní ṣe wà lára àwọn tó lọ síbẹ̀. Ó lóhun ò síbẹ̀. Ṣùgbọ́n tó gbọ́ mọ̀ pé òun sún mọ́ mi níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ mi náà wá kó fóun pé lọ kó fún. Èmi ò ń ṣèyàn burúkú. Ọlọ́run, mi ṣèyàn tí ò dáa. Mi kàn fẹ́ ìyàn jẹ ni. Ká má body shame Yorùbá nation. Ibi tá ti ń ṣe la ti ń jẹ o. Ọlọ́run. Táwọn aráàlú òyìnbó bá rẹ́dí àti rán owó níṣẹ́. Tí àwọn tó dẹ̀ wà nílé náà tí wọ́n rẹ́dí àti jíṣẹ́ owó yẹn. Èmi ló fi ń lakú. Ṣùgbọ́n kí èèyàn kan má jókòó sínú yàrá. Kó máa wá parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn. Èmi ò ní ẹ má jẹ́ mi tẹ́ ti ń ṣe o. Ẹni tó bá jẹ́ ń di pẹpẹ. Ẹni tó bá ṣe ń di pẹpẹ ó máa jẹ́ ń di pẹpẹ. Bí táwa náà ti ń ṣe yìí, à ń jẹ́ ń bẹ̀. Àbí màá ṣiṣẹ́ fún òyìnbó kò ní fún mi sálárì. Ó máa fún mi. Mo tún ṣiṣẹ́ tó pé mo gba tips. Tíṣẹ́ mi allow tips nílùú òyìnbó tí mo wà yìí. Màá ṣiṣẹ́ màá tún gba ẹ̀gún. Yes. Okay. Ẹ̀gún ni. Ata ticket fáwọn tourists. Wọ́n á fún ẹlẹ́gùn. Tó bá ti attend sí wọn, wọ́n á dáṣì ẹ lówó ló ń jẹ́ bẹ́ẹ̀. Mi ò ní ẹ má gba owó lọ́wọ́ àwọn èèyàn. Ẹ ṣiṣẹ́.
what is it central account ń bọ̀ mo ti bá àwọn èèyàn àwọn tó wà nídìí ẹ̀ sọ wọ́n ní wọ́n ń ṣe lọ́wọ́ yídà central account ti dé yídà ó ń bọ̀ lọ́nà ìwé àwọn tó bá ń ṣe wé eléyìí tó ṣerú fídíò yìí tẹ bá fún wọn lówó kò léwu tèmi gan bá rí wọn máa fún wọn lówó àná ọmọ Yorùbá máa ṣe yín o àwọn aráàlú ti sá kúrò nílùú ẹ ti gbọ́ àwọn aráàlú ti sá lọ ẹnìkan ló ń ṣe 500 acres àgbàdo olágbàdo tó ń rí first nínú 500 acres ó ní kò tó 1 acre o ọlọ́mọ ìkebi fọ́ ojú anybody. àwọn pele ní ilẹ̀ rí tán jáde látàrí ẹ̀rí pé inú oko náà wọ̀ lọ́yìn inú oko náà wọ̀ lọ́yìn. Èkìtì state láwa o àwọn kan náà lọ síbẹ̀ màálù lẹ̀ ń wò lórí oko yẹn. wọ́n ti láwọn àgbẹ̀ kú lóko tán. àwọn ilẹ̀ ń wò yìí. mi fẹ́ bínú wọ́n ti gbòkú lọ́wọ́ àwọn bàbá wa ṣe ti gbọ́. wọ́n ti sign peace accord àbí peace kí ló sọ pé wọ́n sign. àwọn ọmọ tí wọn bá wọn jìyà àwọn àgbẹ̀ náà kó sí gbèsè wọ́n ti jókòó àwọn àgbẹ̀ wa tán ṣe làwọn àgbẹ̀ wa ń pariwo kiri o. ṣe rá àwọn màálù àbẹ́rí màálù. ilé àwọn àgbẹ̀ lọ lé wọn jẹ. mímọ̀ pé rá àwọn màálù yẹn o. gbogbo àwọn tán ni oko bíi náà ti sá lọ fún wọn. àwọn olóko sá lọ fi màálù lẹ̀ ẹ ráyè wa ẹ bá wa share fídíò kúkan bàbá wa Afẹ́nifẹ́re èyí bàbá wa Afẹ́nifẹ́re wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ẹ̀ ń gbọ́ ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re. àwọn náà wá jókòó tí káwọn jẹ yóò ṣèwé lórí ẹ̀ mọ́. ìyá máa jọ tá a wá o. tó ṣe oyin náà lọ ń kó kiri nínú oko wa lóru táyà kó màálù wọn kó dà sínú oko wọn máa kó yin ẹjọ ẹ torí Ọlọ́run fẹ́ gbà wá o gbogbo ló ń bọ̀ yìí o kó bàbá ìgbà tẹ́ ẹ máa gbọ́ pé ìjà àwọn Fúlàní àti àgbẹ̀ ó bẹ̀rẹ̀ lóko gbogbo àwọn ohun ẹ̀tọ́ lọ sáyìn ìwé àmọ́ ń pa ìwé tán sáyìn kán gbéra kán máa kán lọ wá ibi ṣé ẹ̀ ń gbọ́ wọ́n bá tún wá sí apá ọ̀dọ̀ tiwa kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin bàbá wa wọ́n ní kẹlẹ́ wá bí tẹ́ máa mú fáwọn àwọn Fúlàní o. oko lẹ̀ ń wò yẹn ṣé wọ́n ti jẹ gbogbo pákí yẹn tán. èpè ló máa pa ẹlòmíì Ọlọ́run èpè ṣé ẹ̀ rí ó dà ẹ bá wa ṣí ẹ o ó kàn wá Afẹ́nifẹ́re lára àwọn oníbú yín ká lè máa ṣí ẹ fídíò sọ́dọ̀ yín kó lè máa kàn yín ogun àti yàn tẹfẹ gbà sílẹ̀ Yorùbá kó jọ sojú àwa àti yín wọ́n ń bẹ̀ yín alágbára o láwọn ń bẹ̀ yín. kọ́ba wa dé àwọn olubi wọ̀nyí lọ o ìyà tó ń jẹ wá yìí ó ti pọ̀ ju o ṣá. ṣé tí òjò ní ká sọ òjò tún bẹ̀rẹ̀ báyìí àti bẹ̀rẹ̀ ṣe oko wọ́n ti tún dé àbá Kútọ́nù ní Èkìtì ń bí gbogbo bẹ̀ náà ti bàjẹ́ ṣe ni màálù ń wọ́ lọ tó ń wọ́ bọ̀ wọn dẹ̀ gbọ́dọ̀ kí wọ́n bọ́ ti kí wọ́n wàhálà ló máa dà bàyẹn náà yọ àdá náà yọ ìbọn àwọn èèyàn tó ń gbé ìbọn sakabula kiri gan wọn nísinmi bìlìntà sí sáwọn tó ń kó AK-47 tán ń gbé káàkiri inú igbó sí àwọn náà lọ dojú kú ìjà kọ abẹ̀yìn ẹ̀yìn alágbára kẹwàá bá. ẹ ṣe tí mo ń dá yìí owó cooperative mo ń yá mo dẹ̀ san jẹ́sì lérí ẹ̀. wọ́n ní wọ́n bẹ̀ yín ẹ̀yin alágbára. gbogbo ẹ̀gẹ̀ tí mo gba ìrìn lọ́dún yìí tó yẹ kí n máa wú lọ́dún yìí báyìí gbogbo ẹni Fúlàní ti bàjẹ́ gbàtà bá wá gba Fúlàní tira báyìí. ẹ̀yin bá bàbá wa ṣe rí dákúdákú ara wọn àbíyèsí Ọlọ́run. àrí ti dáko tó dáa mọ́ àwọn Fúlàní á yọ wá lẹ́nu Fúlàní ti sún mẹ́yìn àwọn Fúlàní gbòòrò ló tún yọ wá lẹ́nu. àlejò ọ̀run gbàtà ń bọ̀ òró wá bí ṣẹ́ni ń bá ọlọ́mọdé aṣàlejò gbà.
àwa ò tí ó bọ̀ wé o. àwọn wa ti sign peace accord àbí peace kí ló sign lẹ́yìn tó sign peace accord ló ń kẹ́ran jẹ kú báyìí. fúlàní ló bá gbogbo àgbàdo ẹ̀ jẹ àgbàdo yẹ kí n rí bíi 500 litres wọ́n bá tá mi ò lè rí 1 litre nínú ẹ̀ náà ti bàjẹ́ àwọn tó lọ kí ọ bọ̀ wé láàyè tí wọn àwa ń tiwa kí ọ bọ̀ wé o àdẹ̀fẹ̀ fúlàní lẹ́kìtì 500 acres. èyí wọn bá ṣe wá jẹ́ ni. wọn rí 1 acre. Sunday Igboho ẹ gbà wá o ọlọ́mọ kìí sáwá bàjẹ́ o Ọlọ́run ní bá ṣe gbogbo wa jẹ́ lágbára gbogbo wa ti Ọlọ́run. bàjẹ́ tán o ẹ ṣé o ọmọ kan àwọn bí tí wọ́n wọ́n bọ̀ wé o bí lọ́dọ̀ wa àdìsọ́ ọmọ combination. tán jí wa gbé tán béèrè kó wa jẹ́ sẹ́wọ̀n ló tún dáa jù. Sunday Igboho gbà wá o àdìsá gbà wá o. ní Nàìjíríà gbà wá o a fẹ́ wàhálà o a ti ṣèyẹ tán táwọn kan pa wọn sóko ńgbà yẹn tá a bá wá gbà wọn láàyè kí la fẹ́ máa jẹ gbàtà bá boko wa jẹ́ tá a bá sọ̀rọ̀ àmì ká gbà ikú ló máa kángan ẹ̀ ẹ̀yin aláṣẹ Nàìjíríà jọ ẹ gbà wá o a fẹ́ mọ̀lú lágbègbè wa a fẹ́ Fúlàní lágbègbè wa ẹ jẹ́ kán wà láàyè tiwọn bọ́ ṣe wà tẹ́lẹ̀ jẹ́ kán wà bẹ́ẹ̀ o ẹ fún wa ní ààyè tiwa láàyè tiwọn náà kán wà láàyè tiwọn o ẹ jọ ẹ ṣe. gbogbo iṣẹ́ tá à ń ṣe nínú oko báyìí gbogbo ẹ̀ làwọn Fúlàní ti bàjẹ́ a fẹ́ lọ skul pẹ̀lú wọn ò dá kò sọ́ọ́ díẹ̀ láti lọ sí skul àwọn Fúlàní ti bà gbogbo èrè oko wa jẹ́ a ò dẹ̀ mọ nǹkan tá a fẹ́ ṣe sí gbogbo iṣẹ́ owó táwọn ìlú wáyà owó tó ń tọ́ wa. student kò rí skul lọ. ok báwọn òbí wa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ owó balẹ̀ dáná. àwọn àgbẹ̀ tá a bá dáko àwa àtẹ̀yìntọ̀ àgbádùn oko kó má ṣe. gbogbo ẹ̀ làwọn Fúlàní wọ́n dẹran sínú ẹ̀ ni wọ́n ń jẹ àgbàdo òdúró ìgbà pákí jíjẹ ni Kó má àwa ṣe wá bọ́ọ̀lù pé ìyá rẹ̀. kí ló dé tẹ dẹran sí wọn á ní kí la gbìtà tí kéèyàn máa jẹun ni ṣé tí ẹnìkan bá mú kan nínú ẹran wọn tó bá lù pa nísìn àwa ta àwọn tí wọ́n ń fu tí wọ́n jẹ́ tiwa ni àwa làwa ń jẹ̀bi àwọn ò ń jẹ̀bi táwa bá sọ̀rọ̀ kẹjọ kí Ìgbòho kọjọ torí Ọlọ́run kó gbà wá kúrò lẹ́nu wọn wàhálà náà pọ̀ ju. a rí i pé ẹ ti di ẹrù ibo lẹ́yìn. ẹrù ńgbà tí ò bá sí ìsinmi tí ò sí ìfọ̀kànbalẹ̀ àfẹ̀dọ̀ lérí òróró àsùn ká fetí mọ́lẹ̀ rí kò sí fetí mọ́lẹ̀ kan à ń sùn ká ń lajú ilẹ̀ ni àwọn ọmọ wa wọn ò lè dárìn kiri lójú ọ̀nà mọ́ bá ọmọ bá fẹ́ lọ skul ká líìdì wọn lọ ká tó lè wàá jókòó lábúlé wọ́n ti di ẹrù. bá a sì jókòó náà kì í ṣe pé à ń jókòó taratara à ń jókòó àtúnfi tí kẹ́ni. nígbà tí gbogbo yín náà bá wá sá kúrò lábúlé àwọn wo ló wá fẹ́ kù gbogbo náà lájọ máa parapọ̀ tá a máa ja ìjà yìí ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ọmọ Adéyẹmọ nìkan gbogbo wa náà ò lè kúrò náà lábúlé a mọ̀ pé nígbà tí ẹ ti pe àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n ti wá sọ́pọ́ọ̀tì yín tí wọ́n ti bá yín dúró tì yín mo mọ̀ pé bí àwọn bàbá wa náà ṣe Sunday Igboho òòṣà tí wọ́n bá gbọ́ àwọn náà wọ́n á lè wá ṣe kíni wọ́n á lè dúró tì yín wọ́n á lè ràn wá lọ́wọ́ abẹ gbogbo etí tó bá ń gbọ́ wa láyìíká àti ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa ìlú tí a wà yìí òun ni ìlú Kóró tí wọ́n ní ilẹ̀ Yorùbá ní Ògùn State abúlé Ìbẹ̀ní tí wọ́n ti ń jẹ oríṣiríṣi àwọn Fúlàní lé wọn ní alẹ́ ìjẹta mọ́jú èní wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dààmú wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí baálẹ̀ wọn sọ ó ní wọ́n ti ń dààmú wọn tí ọjọ́ ti pẹ́ so ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i Olódùmarè á dúró tì wá o ẹ̀yin èèyàn mi wọ́n béèrè fún ààbò wọ́n ní àwọn Àgbẹ̀kọ̀yà ló wá ràn àwọn lọ́wọ́ tí wọ́n lè fi sá lọ tí wọ́n fi kó màálù wọn sá lọ ibi tí wọ́n sá lọ náà ṣèbí wọ́n ti máa lọ ṣòro níbẹ̀ ni ẹ má jẹ́ ká dúró ẹ má jẹ́ ká dára wa ká fira wa sílẹ̀ wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò òun ló fìyà ń jọmọ ejò ẹ̀yin Afẹ́nifẹ́re iṣẹ́ ọwọ́ yín ẹ lọ ronú sí o kẹ́ ẹ yí padà nítorí tí ẹ ń ṣe fún àwọn ọmọ àgbẹ̀ wọ̀nyí kì í ṣe ohun tó bójú mu àwọn ọmọ yín ń jẹ nínú ọlá wọ́n dẹ̀ ń fìfọ̀kànbalẹ̀ fi ń gbádùn ṣùgbọ́n ẹ wá wò ó pé kí làwa àgbẹ̀ àti àwa tí ó jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún kí la lè dá ṣe ẹ ti mọ̀ pé kò sí ohun tí a lè ṣe olúkálùkù wa wá ń dúró lẹ́bẹ̀ẹ́ bá ọ̀nà tí a ò lè dúró nínú ilé a ò lè fi ẹ̀dọ̀ sórí báwo lẹ ṣe ń pè é a ò lè fi ẹ̀dọ̀ sórí òróró àbí báwo ni whatever it is a ò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yà bẹ̀yìn arọ̀ yín ẹ jọ̀ọ́
gbogbo wa kàn ń dúró káàkiri ni àwọn arúgbó àti ọmọdé àti àgbà wọ́n ń jẹ̀yà lọ́wọ́ Fúlàní agbénipa Fúlàní darandaran ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sí o Sunday Igboho ọmọdé ń pè yín àgbà ń pè yín wọ́n ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ wá ṣàánú àwọn kí ẹ máa bọ̀ kẹ́ ẹ wá ràn wá lọ́wọ́ àjò lè dùndùn kó nílé má mọ́lé o mo fẹ́ Elédùmarè bẹ̀ yín ẹ gbọ́rọ̀ wa o àwa ọmọ yín ni o ire o. Kálí bá sọ fún yín pé awúlú fún yín pé òun ilẹ̀ òun tó dà báyìí yàrá àwọn Yorùbá bó ṣe ń dààmú ṣẹ́rí wọn wọ́n yẹn ṣiṣẹ́ ìmọ̀lúwà ní gbogbo ayé yìí kò dáa o ìmọ̀lúwà ṣe bá ayé yìí ìmọ̀lúwà ìgbà o fún àbọ̀rà o ìmọ̀lúwà ìdáná ọlọ́run lágbà ní lọ́rọ̀ ìwọ o ọlọ́run kò gbà ní lọ́wọ́ ẹ wo ràn lónìí yé kó dà o yé kó bá o. àyẹ̀kọ́ mẹ́rin lọ àpò mẹ́rin mi ò bẹ́ẹ̀ bí ládùúgbò ni mi ò wàhálà yín pọ̀ jù o. yé kó dà o. ṣègùn yẹn tán. wọ́n bà oko jẹ́. wọ́n bà oko jẹ́ ìwọ̀n ò jẹ́ ká ní ire ká ní owó lọ́wọ́ gàrí tí wọ́n. wọ́n bà oko jẹ́. wọ́n bà oko jẹ́ ìwọ̀n ò jẹ́ ká ní ire ká ní owó lọ́wọ́ gàrí tí wọ́n. mi ò fẹ́ ṣépè bàbá yìí náà sọ̀rọ̀ wọ́n bà oko jẹ́ olórí ibú ni wọ́n because wọ́n ní supporter lẹ́yìn student lẹ́ ń wò yìí àti bàbá ẹ̀ ẹ̀ráyé ìgbà tí bàbá òru kó dá lọ́mọ máa rí skul lọ bí wọ́n máa fa ẹ̀pọ̀n wọn fi lọ skul fún òun ká máa wò. wọ́n lè gbòòrò yìí náà ni. torí èmi báyìí obìnrin ni mímì mi ìlọ́kọ mi èmi fúnra mi ni mo dẹ̀ ń ṣiṣẹ́ mi tá a bá ti ṣe sílẹ̀ báyìí àwọn àbùrùlá wa bá sí wàhálà wọn bá yín bẹ Sunday Igboho ẹjàre àwọn wọn bá bí àwọn Afẹ́nifẹ́re náà tó bá ti ń bẹ Sunday Igboho wọn máa bá bí àwọn Afẹ́nifẹ́re náà. wọ́n má wàá ba oko olóko jẹ́ o à ń yọwọ́ tá à ń ṣiṣẹ́ yìí gbogbo iṣẹ́ tá à ń ṣe ìyá kì í yáwó rẹ̀ ni bá a ṣe ṣe sílẹ̀ yìí báyìí tí wọ́n bá ti ba oko yìí jẹ́ báyìí gbèsè ni wọ́n kó sí wa lọ́rùn báyìí. nírú oko ilé báyìí ẹ̀ṣẹ̀ tó ń kọ́ ni ẹ wá lẹ́ẹ̀ bẹ̀bẹ̀ báyìí pé ká má jẹ́ kí Fúlàní wá pé ẹ bá wọn sign agreement pé ká má wàá boko yín jẹ́. màmá ẹ má bọ ẹjọ́ ẹ gbà mí tó bá jẹ ẹ má ọ̀rọ̀ politics wọ́n gan kúkú mọ̀ mí ọ̀gá ó mọ̀ mí pé mi kì í ṣe báyìí. obìnrin wa kọ́ jẹ́ gbọ́dọ̀ náà obìnrin wa bẹ́ẹ̀ dọ̀ láàrin wọn. wọ́n yẹ kí kọ́ ni. à ń bẹ̀bẹ̀ lórí ilẹ̀ àwọn bàbá wa. bàbá jẹ́ kó mi sọ̀rọ̀ wọ́n sọ àwọn ọmọ sọ̀rọ̀ ká gbọ́ dáadáa wọ́n sọ̀rọ̀. ó lè sọ Yorùbá ó lè sọ Yorùbá. wákà ó èèyàn náà ẹrù kọ. wákà ìtẹ̀rẹ̀ ó àtúnkẹ́ sọ́nẹ́rù. àwa obìnrin àkúkú lè lọ sóko torí àwọn Fúlàní. iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ àmàjalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá wọn ní kò ì pé o kò ì pé o ṣùgbọ́n wọ́n gbé màálù
pẹ̀lú AK-47 wọ́n fi ń jẹ oko àwọn bàbá wa àtàwọn ìyá wa. Ẹ wo bí àwọn bàbá yẹn àtàwọn ìyá yẹn ṣe rí, wọ́n ti roko oko ti ṣó nínú ara wọn. Ṣé lẹ́sì ni wọ́n wà bí dàmásìkì? Lẹ́yìn kan jẹun kó ṣòwò oko wọn kó dẹ̀ kọ́ ilé tí àwọn àtìyàwó àtàwọn ọmọ tó máa wà, tí àwọn ọmọ wọn máa dé bá. Ẹ má bínú, inú tí ń bí mi lẹ́yìn kí n máa kálòlò, tí máa ti ń bínú ìkálòlò yẹn máa jáde dáadáa. Fẹ́yìn tẹ́ mọ̀ kó máa ń kálòlò, àṣírí tí o àṣírí lẹ rí yẹn. Ẹ wo gáì yẹn, ó lóun ò rí skul lọ mọ́. Gẹ́gẹ́ bí ẹ̀kan tí iṣẹ́ tẹ́ rán mi. Ìgbà tí bàbá ògo kó dá lọ́mọ máa rí skul lọ. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn ọmọ tí ń lọ léèwé o, best school tó dáa jù làwọn ọmọ tí ń lọ. Ọmọ àgbẹ̀ ní orílẹ̀-èwe lọ yẹn, báwo lọ́wọ́ ti sọ̀rọ̀ o, at least kó má wá come to pass wípé àwọn ọmọ tálíkà tẹ́ẹ̀kọ́ àwọn ni wọ́n padà ṣe sàǹdóró fún àwọn ọmọ tí ń tẹ̀rù bóyá ìnáwó lé lórí. Kó má bàa dà bẹ́ẹ̀, ìjọ ò kì í ṣerú ìjọ ni wọ́n máa ń sọ. Ṣé bẹ́ẹ̀ rí ìyàtọ̀ tó ti di ẹrù kalẹ̀? Wọ́n ní baálẹ̀ wọn sọ wípé láti alẹ́ àná bàtàbátálẹ̀ ìjẹta ni wọ́n tún ti yàwó abúlé yẹn. Wọ́n tún wá pa àwọn náà bí wọ́n ṣe pa wọ́n ní Màyá. Àtúmọ̀ wá pariwo lórí íńtánẹ́ẹ̀tì. You think I am happy bringing that kind of news lórílẹ̀‐èdè bàbá tèmi fún mi? Wọ́n ti pa kíní kan ní Màyá o, wọ́n ti pa kíní kan ní Màgbọ́n o. You think ẹ rò bóyá inú tèmi dùn? Tó bá jẹ́ pé àárọ̀ la gbọ́ àbáàná kọ́ máa fi àwọn fámìlì tèmi cascos. Ìwọ̀nba tí a rí báyìí. Táyì ṣe bẹ́ẹ̀ bí mo ṣe jẹ́ Yorùbá nation kan tí máa ń sọ nìyẹn. Ẹ má yẹ kàn fi yín cascos. Ẹ jọ ẹ gbà wá o, Sunday Igboho kó gbà wá. Tó máa ti wá ẹ wá fún un. Tó máa ẹ́ńtà yín ẹ defense. Láyé Buhari à ń pè lọ́wọ́ ẹ̀ ó ti láàárọ̀ nínú. You enter me, I enter you. You pa mí ló kú òwú, àpá ẹ ló kú òwú. Ojú bẹ́ẹ̀ yẹn lọ. Bẹ́ẹ̀ ti gbà yẹn, àwọn èèyàn wò pé ó lé láwọn Yorùbá nation. Wọ́n kàn bí ń jalè ní, wọ́n kàn bí ń gbowó ní. Ojú everybody ti ń cleanse, ojú everybody ti ń bó. Mo sọ fún yín pé ojú everybody máa bó. Ojú ti bó ní sìkìrì pé ojú ti wá ń fọ́. Àwọn ìyá náà tún ti wá di ẹrù, àwọn náà tún wá fi abúlé yẹn sílẹ̀. Àwọn náà fi abúlé yẹn sílẹ̀. Àwọn Fúlàní wọn wá dé, wọn wá yọ baálẹ̀ kúrò, wọn á fi ẹ́míà sí. Wọn á wé láwà ní sẹ́míà lórí, right? Ẹ̀yin bàbá wa fẹ́ ni fẹ́, mo fẹ́ kí fídíò yìí kàn yín lára. Yorùbáwùyí lórúkọ tèmi. Bàbá Tinubu, mo fẹ́ kí fídíò yìí dé ọ̀dọ̀ yín. Yorùbáwùyí lórúkọ tèmi. Ẹ̀yin gọ́vnọ̀sì ilẹ̀ Yorùbá, mo fẹ́ kí fídíò yìí dé ọ̀dọ̀ yín. Yorùbáwùyí lèmi ń jẹ́. Tó bá lé ewúrẹ́ títí á padà sún, á kan ògiri. Àwọn ń lo èkè, wọ́n wá mú oko, wọ́n wá ń ba oko jẹ́, so àwọn àgbẹ̀ náà ò ní rówó ra èkè. Àbẹ́ni tí ò bá jẹun kánú á ra èkè. Ohun tí wọ́n fi ń kọ̀mándì èkè, tí wọ́n fi ń pe tó máa yí òkè lékè, wọ́n ti fi ẹ̀sìn gbà yẹn lọ́wọ́ wa in the first place. Ẹ̀yin àgbàgbà wa ẹ̀dẹ̀ wá rò wípé tí ọ̀bá nǹkan tó máa fi àwọn kíní tó bá ti gbà lọ́wọ́ wa tó ti fẹ̀sìn gbà lọ́wọ́ wa tó yẹ ká ṣe mọ́. Ayé technology la wà yìí. Ẹni pé ayé tẹ́yìn wà lórí àpè tẹ́ wà lórí àṣẹlẹ̀ wà yìí. Mélòó nínú wọn ni wọ́n mú tí wọ́n prosecute? Láyé Buhari ó ń daṣọ bò wọ́n ni. Ajá mọmọ tiẹ̀ fún lọ́mú. Ó mọmọ tèkùlúbù lẹ́yìn ṣán. Ó ẹ yẹ kí ọba yín débẹ̀. Ọmọ ẹni òṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀, ọmọ ẹni òṣèdí pàǹpà. Tí Tinubu bá ti débẹ̀, ó máa easy. Tinubu ti débẹ̀ o. Ohun tí ó ṣẹlẹ̀ láyé Buhari, ó ti ṣẹlẹ̀ láyé Tinubu. Wọ́n wọ Màyá, wọ́n pa wọ́n nípakúpa. Wọ́n pọ̀ dídé community kan.
òkú ọmọ Yorùbá lítà lẹ̀ wọ́n ní wọ́n ti ṣa òkú bíi 20 níjẹta àbí níjẹrin wọ́n tún wá wọ abúlé mi wọ́n láwọn ọmọ ò lè dá lọ sí skul àwọn á tẹ̀lé wọn ni táwọn tún bá dé àwọn ò ní lè sùn nílé àwọn ò ní lè di ojú méjèèjì sùn ojú kan làwọn abẹ́ ẹ̀gbọ́ tí àyẹ̀yẹ́ explaining ojú kan làwọn fi ń sùn ẹ tún lọ kọ́ déètì ní ìsílẹ̀ May 3rd 2024 látún wà ó tún dín ọjọ́ kan èyí olórí wa ó tún dín ọjọ́ kan gbogbo amúnisìn amúnilẹ́rú ìjọ tí ẹni tẹ́ ẹ̀ mú sìn tẹ́ ẹ̀ mú lẹ́rú tó máa gba òmìnira ó tún dín ọjọ́ kan kí ni mo sọ ọjọ́ kan tún dín kúrò níbẹ̀ one day monkey go go market he no go come back àwa tẹ́ ẹ̀ mú sìn tẹ́ ẹ̀ mú lẹ́rú tó bá shock tó mú alọ́rùn débì kan ìwé ẹgbẹ́ la sì ń jà yìí ṣe wọ́n pé bàbá kan sọ wípé tó bá wá àwọn àjọ para wọn ni ó ti ń ṣòkì bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn tó bá dé ojú ẹ̀ ó ní gbóngbó ayọ̀ gbóngbó oníkùnmọ̀ ayọ̀ kùnmọ̀ ni pakú sọ̀rọ̀ ẹ̀ pa wá bá sọ̀rọ̀ ẹ̀ pa wá wá ìta sọ̀rọ̀ kẹfẹ̀ kan pa wá káwọn náà pa nínú yín àwọn náà ò ní spare wọn ní ẹ̀mí spare part nílé extra ẹ̀mí ò sí fún wọn ẹ̀mí wọn kì í ṣe spare part wọn lè rà mí ní Ládìpọ̀ wọn dẹ̀ ní extra ẹ̀mí nílé wọn lè order ẹ̀mí mi ní Jumia bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn èèyàn wọn ń gé wọn lọ wọ́n dá èèyàn sí ìwé bí ń pàlù ìjọba bàbá Tinubu gan tí àwọn àgbẹ̀ bá ń róko lọ ariwo ebi ń pa táwọn aráàlú ń pa yìí kò bá dínkù ní ilẹ̀ Yorùbá ṣé ẹgbẹ́ pa àwọn Ìgbò pariwo ebi ń pa wá ebi ò lè pa àwọn Ìgbò wọ́n flush anything flushable ṣùgbọ́n ìyọ̀bá wa Afẹ́nifẹ́re lẹ́ sign peace accord ká lè bá a dúró lórí ilẹ̀ wa. No, I don't get it. I don't get it. Ká lè bá lè dáko lórí ilẹ̀ wa. Okay. Peace accord tẹ sign. Ó ṣàtìlẹ́ lọ́sẹ̀ kan tẹ sign nísìn. Eléyìí ló ṣẹlẹ̀ ní jẹta. Ó ti jẹta ní Nigerian time. Màálù ni wọ́n dà sórí oko yẹn kí lè bá wa ṣe sí peace accord òṣìṣẹ́ àbí kí náà pé kí ní ṣe peace accord náà pé iṣẹ́ assign the peace ń tẹ́ sáyìn gan ẹ̀ka sí wa létí torí àjẹ́ nǹkan kan lójú yín àbí àwọn oníbùyìn bùyìn kẹ̀ á ní bùyìn ṣùgbọ́n ó tún dín ọjọ́ kan bámi ló máa ń sọ á ní amúnisìn àtẹni tí wọ́n mú sìn ó tún dín ọjọ́ kan àbọ̀ ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ ẹrú a máa bọ́ lọ́wọ́ yín lọ́jọ́ kan ó tún dín ọjọ́ kan òmìnira ilẹ̀ Yorùbá ó tún dín ọjọ́ kan ṣebí Dúpẹ́ lóun ti gbalẹ̀ wèrè oríṣiríṣi ẹ̀ ló wà ní Yorùbá nation Dúpẹ́ ẹ bá mi share fídíò náà kó kan àwọn ọmọ òmìnira kó kan Black Lion kó kan Dúpẹ́ Onítìrì kó kan Ìjìnlẹ̀ Marcus kó kan àwọn ọmọ Dúpẹ́ tó ní tóbìnrin bá réjò tóbìnrin bá péjò kíjò ṣáà ti kú wọn láwọn ti gbalẹ̀ òmìnira is that not embarrassing to us nílẹ̀ Yorùbá ipẹ́ nìkan kan sọ pé òun gba ilẹ̀ wọ́n dẹ̀ yan president lé wa lórí aláìwèrè làwọn yẹn wèrè oríṣiríṣi ló wà nílẹ̀ Yorùbá ó yẹ kí fídíò yìí kàn wọ́n lára kó wá bá wa káwọn ọlọ́pàá wọn sínú igbó kí àkó gírí eléyìí ẹ gbọ́ná Àjàkáyé ń kọ́ mi máa gbúrò ẹ̀ Àjàkáyé elépèsè wẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ yín ni wọ́n á dé bá ìtàn yín
Yorùbáwùyí èmi ò kú lágbára èmi ò dẹ̀ lè jà ṣùgbọ́n mo kọ́ àwọn tó ń wo show yìí tó jẹ́ fáǹsì mi wọ́n máa bá yín tọ́jú ẹ̀ tọmọdé ò bá bá tàn ó máa bá àrọ́bá ní bàbá ìtàn bíbi tẹ́ ẹ tàn wá dé kò jólúrè ṣe níjọ́ kìíní àná tẹ́ ẹ pariwo Sunday Igboho ló ṣe rí pé àárín wọn ti dàrú àwọn survive àbáwọn succeed nínú iṣẹ́ ẹbí tí wọ́n lo Dúpẹ́ wá ṣe bí ó dẹ̀ ní bipolar ni àbí kó yẹ pé ó ti rẹ̀ ní upstairs tó wá kẹ́yìn tó kú náà tó kó yín wọ́n gba wèrè tó yẹ kó kó yín lọ sí Arò ní Abẹ́òkúta àbí kẹ́ máa lọ sí Jàbá left ẹ ti gbalẹ̀ fún wa màálù nìyẹn lórí oko ẹ bá wa káwọn sójà yín jáde wọn ò bí yín kú kí ni mo sọ wọn ò bí aláya yín rè ìyá tó bí yín ni mo sọ tẹ́ bá gbalẹ̀ fún wa lóòótọ́ ó yá ìnìṣó Èkìtì nìyẹn Abẹ́kìtì ò sínú ilẹ̀ tẹ́ gbà Ọ̀yọ́ ní àwọn wèrè Ọ̀yọ́ nation nìkan lẹ gbà àbí Ìbàdàn nation nìkan lẹ gbà ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ̀yin gọ́vnọ̀ sílẹ̀ Yorùbá bàbá Tinubu gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ lẹ́nu lọ́rọ̀ akọ́pàá àwọn Afẹ́nifẹ́re ni o gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ tẹ́nu yín tó ọ̀rọ̀ yídà ẹ kàwé yídà ẹ kàwé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ o ogun Fúlàní ò bọ̀ mọ́ kò retí àwọn tó ti wọlé dé a máa wò tẹ́ máa wò a máa wò yín báyìí ọ̀nà tẹ́ máa fi jà fúnlẹ̀ yín tẹ́ máa fi dìde fúnlẹ̀ yín ọmọ Yorùbá tó ń wò mí mo sọ yìí mo dúró ná kò tán lẹ́nu o ó tún kù níkùn Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ if you are seeing me for the first time I am the one and only Akalolo of Yorùbá land adáwọ̀nlẹ̀ Yorùbá ọmọjọmọ lọ iye olóyè tí ó pè méjì Abẹ́ní ọmọ òṣèré pààrọ̀ ẹ tó máa pààrọ̀ ti wá níwájú federal government tó bá sáìn ẹ̀ fún adéwájú Elédùmarè èyí ò dẹ̀ kí ń rí Elédùmarè lọ́fẹ̀ẹ́ if you have not subscribed to my YouTube channel Yorùbáwùyí ìgbà wo lẹ máa ń ṣe show ẹ tẹ subscribe button yín ẹ tẹ notification bell yín ọ̀fẹ́ ní tí má ti drop show ẹ máa rí mi wo bí wọn àwọn onífigbá kan bọ̀ kan nínú gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbó lọ́wọ́ ara diaspora ipò fẹ́ fi defend ilẹ̀ Yorùbá mo fọ Ọlọ́run bá bẹ̀ yín mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín please àní ẹ má jẹ́ ń bẹ̀ o ṣùgbọ́n ẹ má ṣẹ̀tàn àwọn èèyàn ẹni tó gbọ́ ọ̀kadà tó lọ ń kọ́ ọ̀kadà fáwọn Haúsá kó máa lọ wọ́n gba ọ̀kadà láti fi jàjà òmìnira ńlẹ̀ Yorùbá òun wá mú ọ̀kadà ó mú fáwọn Haúsá kó máa fi ṣe delivery àbí deliver installment ó mọ́ra ẹ̀ Yorùbáwùyí ni mò ń jẹ́ I love you I love my land obìnrin alẹ́ Yorùbá wà tó wà lọ́wọ́ tó bá wá dé kò ní ṣẹ̀yìn tèmi kò ní ṣẹ̀yìn tiyín náà see you my next show I love you bye bye dábọ̀.